Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́ni tí a bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò wípé ẹ ti wo eré eérú ashes. Ẹ̀yin tèmi, mo fẹ́ kí ẹ lọ wo eré yìí. Ẹ jọ̀ọ́ ẹ lọ wò. Ṣùgbọ́n fẹ́yin tí ẹ bá ti wò, ẹ bá mi comment. Àmọ́ fẹ́yin tí ẹ bá ti wò, mo fẹ́ kí ẹ lọ wò. Eré yìí kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó pọ̀. Ó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ ká mọ̀, tó yẹ pé ó ń da ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàmú ní ayé òde òní. Ó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú eré yìí. Ẹ wo arábìnrin tó wà níwájú mi. Ó ní ọmọbìnrin. Àṣé ọmọ ẹ̀, elémèrè ọmọ ni. Tóun dẹ̀ mọ̀ pé ọmọ tóun bí ẹlẹgbẹ́ ọmọ ni. Ṣùgbọ́n nígbà tí ọmọ yìí wà kékeré, ó sì gbé tọ àwọn oníṣègùn lọ pé kí wọ́n bá òun ya ọmọ yẹn àti àwọn ẹgbẹ́ ẹ̀. Meanwhile, ìyá ọmọ yìí, arábìnrin tó wà níwájú mi, òun náà nínú ẹgbẹ́ kan lòun àtọmọ bíbí inú ẹ̀ wà. Tó jẹ́ pé ọmọ ẹ̀ gangan jẹ́ olórí nínú ẹgbẹ́ yẹn. Òun gangan ni queen mother. Ṣùgbọ́n òun ya ẹgbẹ́ yẹn nígbà tí ọmọ yìí sì wà ní kékeré. Kò fẹ́ kó ní anything bá ṣe pọ̀ nínú ẹgbẹ́ yẹn. Tó jẹ́ pé tó ṣe wà yẹn láti kékeré, kò gbà kó jẹ ìgbín. Àwọn nǹkan èèwọ̀ ẹ̀ kò fẹ́ kí ọmọ yẹn jẹ́. Ṣùgbọ́n àfẹ́sọ́nà ọmọ arábìnrin yìí, wọ́n gbé ọmọ yìí jáde. Oúnjẹ tó lọ fún, ìgbín wà nínú ẹ̀. Nígbà tó jẹ ìgbín yẹn, ó sì ba èèwọ̀ jẹ́. Because èèwọ̀ ẹ̀ ni pé kó má jẹ ìgbín. Àmọ́ nígbà tó sì ba èèwọ̀ ẹ̀ jẹ́ bẹ́yẹn báyìí tó ti lọ jẹ ìgbín, àṣírí ti tú. Ọmọ ti wá mọ̀ pé òun belong nínú ẹgbẹ́. Ṣùgbọ́n nígbà tí ó jẹ ìgbín yẹn, kò ní agbára kankan. Kò mọ̀ bóyá òun belong àbí òun belong. Ó wà, wọ́n live happily. Bàbá, ìyá, òun. Everybody live happily. Ṣùgbọ́n nígbà tí ọmọ ti mọ̀ báyìí, tó ti wá rí pé ìyá òun ló deny òun, ni ò jẹ́ kó ní access sí ẹgbẹ́ òun mọ́. Wọ́n wá ní ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàárín òun àti ìyá òun. Ẹ̀yin tèmi, mo fẹ́ kí ẹ lọ wo eré yìí. Ẹ wo ìgbà tí ó padà wá bá ìyá wípé, ẹ tí rí kankan wípé ìyá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ wo ibi tó ti ń dá sẹ̀ríà fún ìyá ẹ̀. Ẹ wo gbogbo nǹkan tó fojú ìyá ẹ̀ rí. Torí pé ìyá ẹ̀ mọ̀ wípé àṣírí ti tú, ìyá yẹn wá sá padà lọ sí ọ̀dọ̀ babaláwo tó bá ọmọ ẹ̀ àtàwọn ẹgbẹ́ ẹ̀ pínyà láti find solution so that apá ọmọ yẹn ò ní ká òun. Ẹ bi mí pé kí ni babaláwo ṣe? Gbogbo nǹkan tí babaláwo fún kó tó délé, ọmọ ti gbà. Torí pé ọmọ yẹn ní agbára. Ẹ wo ibi tí ó ti ń sọ fún bàbá ẹ̀ wípé òun ti resign, òun ti fi iṣẹ́ lẹ̀, wípé òun ò ṣiṣẹ́ mọ́. Imagine. Ó ní òun ò ṣiṣẹ́ mọ́ ní company daddy òun. Ó wá sọ fún ìyá ẹ̀ wípé àti bàbá òun àti ìyá òun, àwọn méjèèjì ló máa jẹ nínú ìyà yìí. Because ìyà tí wọ́n ti fi jẹ òun, tí wọ́n ti fi deny òun, nígbà tó òun ní access nínú ẹgbẹ́ yẹn, wípé ìyà yẹn ló máa fi padà jẹ. Ẹ̀yin tèmi, ìjẹ́ ó yẹ. Ṣé ó yẹ kí ọmọ yẹn fi ìyà jẹ àwọn òbí ẹ̀? Àbí kò yẹ kó fi ìyà jẹ àwọn òbí ẹ̀? Ẹ wo punishment tó fún ìyá ẹ̀. Ohun tó ní kí ìyá òun gbé odó, kó gbe dání.
Ẹ wo punishment mi tó sọ fún ìyá ẹ̀, ó da oúnjẹ nù, ó ní kí ìyá òun máa ṣà. Oríṣiríṣi ìyà ló fi ń jẹ ìyá ẹ̀. Bó sojú oorun o, ojú ayé ni o. Every time ló máa ń fìyà jẹ. Kò tún wá ṣe ìyá nìkan o, ó tún wá ń fìyà jẹ bàbá ẹ̀. Bàbá ẹ̀ tó jẹ́ pé billionaire ni. Gbogbo nǹkan tó ní pátápátá ó fẹ́ lọ, ó ba everything jẹ́. Bàbá di ẹni tí ò ní kankan mọ́. Imagine, ẹ̀yin tèmi. Irú ọmọ wo ni ká pe ọmọ yìí? Ṣé ọ̀dájú ọmọ ni? Àbí kí ni ká pè é? So mo fẹ́ kí ẹ lọ wo movie yìí. Ó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ o. Ẹ wo bí tí àfẹ́sọ́nà yẹn tí ń bá wí pé bó ṣe ń bá ìyá ẹ sọ̀rọ̀ yìí. Ẹ wo bí tí àfẹ́sọ́nà yẹn tí ń bá wí pé bó ṣe ń bá ìyá ẹ sọ̀rọ̀ yìí ò dáa. Àmọ́ kí ló sọ? Ó sọ fún àfẹ́sọ́nà yẹn pé kó má dà sí ọ̀rọ̀ ẹbí àwọn. Wípé tí ó bá lè gbà tó ń ṣe bá àwọn òbí òun sọ̀rọ̀, kí relationship wọn end. Ǹjẹ́ ó worth ẹ̀? Ǹjẹ́ irú ìyàwó wo ni ìyàwó yẹn máa jẹ́ nígbà tí àfẹ́sọ́nà yẹn tó bá fẹ́ wọlé? Ṣùgbọ́n àfẹ́sọ́nà yẹn ò mọ irú ẹ̀dá tí ọmọbìnrin yìí jẹ́. Ẹ̀yin tèmi, ẹ jọ̀ọ́, fẹ́ kí ẹ lọ wo eré yìí. Eérú ni àkọlé ẹ̀. Ẹ lọ wò ó. Ẹ wo bí tí bàbá àti ìyá ẹ̀ tí ń ronú pé gbogbo nǹkan tó ń ti ṣiṣẹ́ fún, gbogbo ẹ lọ. Gbèsè lọ́tùn, gbèsè lósì, bad news everywhere. Ẹ wo bí tí ọmọ tí ń bọ̀ tó wá sọ fún àwọn òbí ẹ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, wọn ò tí ì rí kankan, pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò ni. Ǹjẹ́ irú kí ni ká ti pe eléyìí? Ǹjẹ́ torí àwọn ẹgbẹ́ ni ọmọ ṣe ń fìyà jẹ àwọn òbí? Àbí irú ẹ̀ṣẹ̀ wo gan-an ni àwọn òbí yẹn ṣe ọmọ yẹn tó fi fi ìyà ń jẹ àwọn òbí yẹn tó yẹn? Ẹ̀yin tèmi, mo fẹ́ kí ẹ lọ wo eré yìí. Ẹ comment under comment section. Fẹ́yìn tí ẹ máa come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ bá mi subscribe, bá mi like ẹ, bá mi comment, bá mi share. Thank you guys. Fẹ́yìn return subscriber mi, God bless you. I love you guys. See you guys in my next video. Bye.